ìdájí ẹ̀ka alẹ́ gbogbo ìgbà tọ́wọ́ jẹ́ ètò ìbádé báyìí mo fi gbogbo ara kí bàbá wa Ọọ̀ni ìrìṣà àrólé Oòduà àti gbogbo ọba aládé tó wà nílẹ̀ Yorùbá pátápátá pé àpò afẹ́rẹ́ yìí ẹ̀ṣọ́ máa jẹ kó pẹ́ o wọ́n ṣe kábíyèsí gbogbo orí adé. bàbá ní kẹgbẹ́ ọjọ́ mélòó kan ní nǹkan láṣẹ lẹ́lẹ̀ Yorùbá tí ayọ̀ gba ọkàn àwọn èèyàn pé bá ti fẹ́rẹ́ bẹ́ẹ̀ náà lórí nígbà tí ìjọba àpapọ̀ tí wọ́n ní àwọn gbé òfin pé à ń wá ẹmú ẹdẹ ẹmọ́jò bọ́ tí wọ́n gbé kúrò ní orí ọ̀kan gbóná ọmọ Yorùbá tó náà ń jà fún ìtúsílẹ̀ ìlọsíwájú ìdàgbàsókè ọmọ Yorùbá bíi tí yẹn náà ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàkóso bàbá dámì gbé kúrò lórí ẹ̀ pé ọkọ̀ máa yan fanda pé kò sínú àwọn táwọn wá wọn gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ Yorùbá gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́sọ̀kan Yorùbá lágbàáyé gẹ́gẹ́ bí ìdásílẹ̀ ẹgbẹ́sọ̀kan Yorùbá lágbàáyé ojú rẹ̀ fi wò ìrà ló pọ̀ sí. ẹ ṣe olótùú ṣe rí àkọ́kọ́ náà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo lè adúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn àtẹni tó dúró àtẹni tí ò dúró àtẹni tó sọ pé Ọlọ́run mú àtẹni tó sọ pé Ọlọ́run àjò bọ́m̀bẹ̀ gbogbo wọn pátápátá la dúpẹ́ fún torí pé tẹ́ bá wò ó gbogbo wàhálà wa kò gbé wàhálà yẹn ò dẹ̀ lọ lórí asán bá a ṣe fẹ́ kó rí gẹ́lẹ́ ní dáadáa bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe bá wa ṣe ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà owó baba dámì bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe bá wa ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wọn àti ìyàwó wọn First Lady Nàìjíríà Senator Olúrẹ̀mí Tinubu àti bàbá wa Ọọ̀ni ìrìṣà a dúpẹ́ lọ́wọ́ wọn ọpẹ́ wa ò tí ì pé tá a bá dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn bàbá wa Adéwọ̀lú Rashidi Ládọ̀jà gbogbo ìrìnàṣẹ́ kábíyèsí Olúgbọ́n ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúrótì bàbá gbogbo ẹ̀yin àgbààgbà wọ̀nyí pátá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúrótì bàbá Bánjí Akíntóyè bàbá ẹ̀kú ìfọmọ ènìyàn ṣe ẹ̀kú ìfaradà ẹ̀kú àìsàn àìwo ntẹ̀gbẹ́dání Olódùmarè ò ní dànù Yèyé Dámì Prophet ológun bàbá Ìjẹ̀ṣà gbogbo àwọn tá a lè dárúkọ àti gbogbo ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá àti gbogbo ẹ̀yin àgbààgbà tá a jùmọ̀jọ ń wúre pé kó Olódùmarè jọ kó jẹ́ kọ́rọ̀ náà kó rẹ̀sọ̀ ọ̀rọ̀ náà ti rẹ̀sọ̀ báyìí ṣùgbọ́n o tí Yorùbá bá ti lọ tán bá bọ̀ wá ní tọmọdé bá ṣubú àwòwájú tágbà bá ṣubú àwẹ̀yìn wò ọmọdé tó ṣubú tó wo wájú afẹ́rí tó gbé ṣubú àgbà tó ṣubú tó ń wẹ̀yìn wò ó ń wo ohun tí ń lébọ̀ lẹ́yìn ìmọ̀ràn ńlá tí mo ní fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà ni wípé mo ti sọ̀rọ̀ yẹn rí nínú ètò kan pé kì í ṣe gbogbo wọn tí wọ́n bára wọn nínú Yorùbá nation yìí ni wọ́n wá síbẹ̀ láti ṣe àwọn kan wá nítorí pé orúkọ Sunday Adéyẹmọ ń tà wọ́n ń lò gẹ́gẹ́ bí àgúnmu òwò láti lè wá jíjẹ múmu tiwọn kì í ṣe èrò tó wà lọ́kàn olóyè Sunday Adéyẹmọ ló wà lọ́kàn tiwọn ṣùgbọ́n eléyìí ewu ni ó ti lọ ó ti di àfihẹ́yìn tí eégún fi ṣọ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà kó padà àwọn àtúnṣe tó bá yẹ kó ṣe lẹ́kùnrẹ́rẹ́ kó lọ ṣe wọ́n nítorí pé Yorùbá sọ pé ká tó pa ejò àkọ́kọ́ palẹ̀ gbogbo àwọn ejò tó wà ńlẹ̀ kó rí pé òun palẹ̀ kó tó lóun fẹ́ pejò ọ̀rọ̀ ìjàngbara Yorùbá kì í ṣe tó yẹ kó tún sáré kánjú wọ̀ kó kọ́kọ́ ṣe àtúntò Yorùbá nation yìí ná àwọn tó wà ní diaspora mo ti sọ rí pé àwọn kan
ìmọ̀tara ẹni nìkan tá a bá gba Yorùbá nation yìí náà àwa la fẹ́ máa ṣàkóso ẹ̀, ìhà ibìkan ló fẹ́ máa ṣe, orí ló máa ń ṣáájú tí gbogbo ara tó kù tó máa tẹ̀lé. Kò dẹ̀ sí ìran ojúgun tí ń gbẹ̀yìn, ìwájú ni wọ́n ń gbé. Kó lọ tún ọ̀rọ̀ Yorùbá nation tó dáadáa. Iṣẹ́ yìí kan bàbá Bánjí Akíntóyè gan, ó kan Prophet Ológun dáadáa. Mi ò sọ àwọn àsáwọ̀ àbí àwọn tó rò pé àwọn jọ ń ṣe lọ láti bẹ̀rẹ̀, mi sọ àwọn yẹn o pé ok kó délẹ̀ kájọ jẹ́, mi sọ àwọn yẹn. Àwọn tó gbé ti kú ti yè, àwọn yẹn ni mò ń sọ lásìkò yìí pé kán restructuring gẹ́gẹ́ bí àṣà olóyìnbó, kán lọ ṣe proper restructuring. Àwọn tí wọ́n rí pé wọ́n ti ní àbàwọ́n nínú ẹgbẹ́ yẹn tó ti farahàn, kán lọ ṣètò ilẹ̀ Yorùbá tó máa jẹ́ ìbúra tó kún fún wọn kó tó lóun bẹ́ sínú ìjàngbara kankan lásìkò yìí. Gbogbo àwọn tó dẹ̀ dúró tó fi ṣeé ṣe, àwọn kan wà kì í ṣe àwọn tó yọjú síta tó ń pariwo, àwọn kan wà tó yẹ pé lábẹ́lẹ̀ àwọn ń paná ọ̀rọ̀ yẹn pé kó lè kú tí kò hàn sí olóyè Adéyẹmọ fún rẹ̀. Àwọn yẹn ni kó ṣàwárí wọn, kó dúpẹ́ lọ́wọ́ wọn, kó má yan ẹnì kankan ní pọ̀sí. Ó ti dé, eléyìí tó ti lọ yìí kò ní padà wá mọ́, kó bẹ̀rẹ̀ sí ní máa gbégbé àlàáfíà pẹ̀lú àwọn èèyàn. Ṣùgbọ́n kí àlàáfíà ilẹ̀ Yorùbá tó ti jẹ́ lógún láti ilẹ̀ yẹn kó má jọ̀wọ́ ẹ̀ lẹ̀. Èmi mọ̀ pé iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ láti lè bá ààrẹ sọ̀rọ̀, tí mo dẹ̀ mọ̀ wípé èso oore ló máa tibẹ̀ jáde lágbára lọ́wọ́ Ọlọ́run. So àwọn ìmọ̀ràn tèmi ní nìyẹn tí mo lè gba olóyè Adéyẹmọ, kán dẹ̀ ṣe àmójútó lórí pé àwọn kan tọkàn máa kó kara àwọn ìgbínsọ́rùn, àwọn Fúlàní kan wà níbì kan, àwọn lọ bá àwọn rìkọ́ọ̀dù yẹn lọ́wọ́lọ́wọ́, táwọn bá wá débẹ̀ ibi táwọn bá dé, kán má fi defraud àwọn èèyàn kan mọ́, torí pé ìròyìn táwa ń gbọ́ láti diaspora ó pọ̀ gan o, táwọn èèyàn dẹ̀ ń fún wa ní ẹ̀rí máa jẹ́ mi nìṣó. So àwọn yẹn ni kó kọ́kọ́ ṣàmójútó fún tó pé, so kó wá dúró lẹ́yìn tó tún ẹgbẹ́ yẹn tò, kán jẹ́ kí ìbúra tó péye kó wà láàrin ẹgbẹ́ Yorùbá nation. Now